lórí ipò ọba ó wá ní ma ahsan hadha al-mulka láwùdáàmù ó ní kò yí dùn o ó ní kò ní òbá ti dáa tó ká lè mọ́ kú mọ́ ọmọ rẹ̀ ni wọ́n fún lẹ́sìn pé báà mi ẹ kó jẹ láwùdáàmù lámà sí ìtàmọ́lìkà àdìgbẹ́ yóò kí ń kú omi ẹ̀mí ẹ̀yin náà ò ní dọba ẹ̀yin náà ò ní débẹ̀ bàbá yín kú omi ẹ̀ fún yín lẹ́ẹ̀fi dọba ẹ̀yin náà ó kú omi ẹ̀ fún yín náà ò dọba lẹ́yìn. ìyá dúnìyà kọlu mi náà lè kọ́lé lè. wọ́n ń kí ọ wípé máa wulẹ̀ máa rọra ìràwọ̀ òní kí o ti mọ̀ pé ìràwọ̀ wà lánàá wọ́n ń pè ọ́ lóníwàásí òní o ti mọ̀ pé àwọn kan lóníwàásí àná bó o ti wá ń jẹ́ tòní ìyàwó kan ní tọ́lá àmọ́ kò wá sórí ibú bí ká máa bẹ ká máa sì mọ orí ibú ni kéèyàn máa rí nǹkan kan fi ilẹ̀ sáyé. ìyá dúnìyà kọlu mi náà lè kọ́lé lè. ẹ sì jẹ́ àkó mbẹ́ kò sẹ́ni tí ó kú láyé tí ò ní di kankan lẹ̀ ní tó fi ilẹ̀ láyé tó fẹ́ yẹ̀ wò nínú kó fi dáadáa lẹ̀ tí wọ́n mọ̀ sọ àbí kó fà í dálẹ̀ ayé yìí wá kéré débi pé gbogbo tó kéré pátá láyé kò sí tó kéré tá a bẹ́ẹ̀ lè sọ yìí pé kíní kéré gan o tó dàbí ayé. wàá ṣe kú azalumina zalili. àwọn ẹni tí ó máa dààmú láyé òun lẹni tó bá gbé ayé nìkan ní wá. gbogbo ẹni tẹ́ ń bẹ láàyè yìí inú ayé lẹ wá o àmọ́ mo fẹ́ jí oyè yín lónìí pé odò láyé o àkéwò ẹ̀ tán o. ibi tẹ́ bá wẹ̀ ẹ́ dé náà ẹ dúpẹ́ fọlọ́ gbọ́dọ̀ mo dúpẹ́. ibi tẹ́ bá wẹ̀ ẹ́ dé náà ẹ̀yin náà fún aláwẹ̀ ẹ pọ́s ẹ dúró ẹlòmíì kan wẹ̀ lọ yín kan wẹ̀ lọ yín kan wẹ̀ lọ yóò padà forí gbági. odò láyé àlèwẹ̀ tán wọ́n pe ọkùnrin kan ní Lukman al-Hakim báwọn kó bá pè wọ́n ní anabi Lukman àmọ́ kò sí ti ń jẹ́ anabi Lukman ní ẹ̀sìn Islam. Lukman ọ̀jọ̀gbọ́n ní bẹ̀ Lukman yìí wá pe ọmọ rẹ̀ jòkó lẹ́yìn jọ́kọ̀ ó ní ad-dunya bahrun amiqun ó ní ayé tẹ́ rí odò ńlá ni o àwọn kan wẹ̀ lánàá wọn ò rí ibẹ̀ tán o wọ́n padà gbé òkú wọn jáde kó bẹ́ẹ̀ ni o ìní àtẹ̀kẹ́tà bẹ́ẹ̀nu ayé yìí kò sí tó lè wù ká mu kò sí tó lè wù ká jẹ kò sí tó lè wù ká mú nínú ayé àmú kankan bẹ́ẹ̀ o. ẹ gbọ́ táyé máa ń sọ ni ayé máa ń sọ ikú gbogbo tó lè wù kó pátá ò tí kò kankan. ẹ wo oríire táwọn kan ṣe lánàá tí wọ́n lérò pé àwọn ti ṣoríire tán àwọn kan tó lérò ni wọ́n tún ṣoríire tán tún lanu báyìí gbogbo ẹni táwọn wòran rẹ̀ lánàá báyìí náà tuntun wòran èèyàn lónìí. wàá ṣe kó ha azalumina zalili. ẹni tó jẹ pé láyé. لا إله السلام لا إله المؤمن لا إله لا إله العزيز لا إله الجبار لا إله المتكبر لا إله الملك لا إله الملك لا إله إلا الله سيدنا محمد رسول الله سلام الله عاقبة للمتقين في شهر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي تامة الفجر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر سوف تعلمون ثم كلا سوف تعلمون ألا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ẹlòmíì ń bẹ tó dàgbà ó ti wọ 90 ó ti jù bẹ́ẹ̀ lọ ìwọ lọ́wọ́ pa òfin dára ọ̀rẹ́ ni àfọlá àfẹ̀dẹ̀wọ̀ ọlọ́run nígbà tí Ájára yìí bẹ̀rẹ̀ sí ní rówó ni wọ́n lọ́wọ́ mú lọ ó ti jìyà nínú lọ́sẹ̀ yìí pẹ́ títí ń dààmú pẹ́ tẹ́nìkan kan ọ̀mọ́ àfẹ̀yìntẹ́ ẹjọ́ ṣe lẹ̀ mọ́ bàtà wà ní kóun náà wá bọ́ sínú ayé táyé wọ́n ń gbọ́ lótùú tí wọ́n ń gbọ́ lóṣù lórí wá gbà lọ́wọ́ yìí ọlọ́mọ fún ẹ̀kẹ́ nìkan kan yẹ ọlọ́wọ́ sàmì dáadáa ni ẹ ti sunkún àwọn kan nínú àwọn fíìmù ìjọsí tí Ájára náà jẹ́ òkú mbẹ́ tí ó mọ̀ fóun ló kàn lẹ́yìn ènìyàn bí wọn náà ti jòkó lé ní àmì ẹ̀tọ́kọ̀ òun náà jòkó náà ní àwọn tí Ájára ti dé ẹ kí wọn ẹ bá wọn sọ̀rọ̀ àwọn kan tètè pẹ́ dé níbi òkú ẹ̀ nìkan tí ó mọ̀ fóun ló kàn lẹ́yìn ènìyàn ẹ tó kàn lẹ́yìn Ájára ní ìsìnkọ̀sọ̀ tó máa bù wọn lọ́wọ́ gbogbo àwọn tó adúró yìí ọlọ́mọdé ọjà wọn lọ́wọ́ ọlọ́wọ́ Ramadana ti ń bọ̀ yìí wọ́n la pé kọ̀sẹ́ nìkan tó lè sọ pé màá gbà àfẹ́lẹ́ ọlọ́run bá fún yọ̀dá ọ̀rọ̀ yẹn ní kí n gbà á kò sí fẹ́
fẹ́nìkan àbúrò ọlọ́run wọn lá pọ̀pọ̀ ọlọ́run ní jẹ́nu gbogbo wa tá a dúró èyí ọlọ́run yá gbà pẹ̀lú ìdùnnú ní ọlọ́run gbogbo àwọn tá a dúró ẹjọ́ tẹ́wọ́ wa káwò lọ́wọ́ wa káwá dà níyẹn síbẹ̀ wọn náà béèrè ẹlòmíì mọ̀ wúrẹ̀ rẹ̀ pé mo ní tálẹ́ǹtì àmọ́ àwọn ọ̀mọ́ alẹ́ lómi mọ̀ wúrẹ̀ rẹ̀ báyìí ọlọ́run bò mí lẹ́bùn gan o a sì mọ́ sọ́kọ́lọ́run fún mi kọ́lọ́run ọjà yọ mọ̀ mí mo mọ̀ ṣe gan o tí n bá hàtì báyẹn mọ̀ rò pé àbí èsì èmi náà ni tí n bá ń yíwọ́ báyẹn mọ̀. Òṣèré tíátà wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Tọkùnrin tóbìnrin ni wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Onílàárẹ̀ o. Ẹni tẹ pamọ́ ṣe kiri gbàgbọ́ lẹ́pọ̀ọ̀kan. Ó tẹ̀sẹ̀ mọ́rin dandan kó ba lè rán lọ́nà. 24/7 wọn kò lóko ìṣẹ̀lẹ̀.